ẹ bá wa fọwọ́ ṣìkún òfin mú gbogbo àwọn tó fẹ́ dojú ìbò tó ń bọ̀ lọ́nà rú. INEC ló sọ bẹ́ẹ̀. Alága àjọ elétò ìdìbò nílẹ̀ yìí Independent National Electoral Commission INEC ọ̀jọ̀gbọ́n Mahmood Yakub ti rọ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n wà lórílẹ̀‐èdè yìí pé kí wọ́n máa bá wọn fọwọ́ líle àti ọwọ́ òfin mú gbogbo àwọn ọ̀bàyéjẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ní lọ́kàn láti da ètò ìdìbò gómìnà láwọn ìpínlẹ̀ Kogi, Bayelsa àti Imo tí yóò wáyé láìpẹ́ yìí rú. Mahmood sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ níbi ìpàdé pàtàkì kan tó wáyé nílùú Àbújá lọ́jọ́ Friday ọjọ́ 28 oṣù keje ọdún 2023 yìí níbi tí wọ́n ti ṣàgbéyẹ̀wò ṣètò ìdìbò gbogbogbò tọdún yìí tó wáyé lórílẹ̀‐èdè wa nínú oṣù kejì. Nínú ọ̀rọ̀ rẹ̀ ni Mahmood ti gbóṣùbà ńlá fáwọn àjọ elétò ààbò ilẹ̀ wa fún ipa pàtàkì tí gbogbo wọn kó lákòókò ètò ìdìbò tó wáyé ọ̀hún. Ó ní ipa pàtàkì tí wọ́n kó wà lára bí ètò tọdún yìí ṣe lọ wọ́ọ́rọ́wọ́ tí kò fi sí wàhálà jákèjádò orílẹ̀-èdè wa lásìkò ìdìbò gbogbogbò náà. Ó wá rọ̀ wọ́n pé kí wọ́n má ṣe dẹ́kun láti fọwọ́ líle àti ọwọ́ òfin mú gbogbo àwọn ọ̀bàyéjẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ní lọ́kàn tí wọ́n sì ń gbé ìgbésẹ̀ láti dojú ètò ìdìbò láwọn ìpínlẹ̀ 3 tó ń bọ̀ lọ́nà bolẹ̀ nínú oṣù kọkànlá ọdún 2023 yìí. Mahmood ní kókó ìpàdé tá a ṣe lónìí yìí ni láti ṣàgbéyẹ̀wò sí bí ètò ìdìbò tó wáyé gbẹ̀yìn lórílẹ̀‐èdè wa ṣe ti lọ, àwọn ẹ̀kọ́ kọ̀ọ̀kan tá a lè rí kọ́ wà níbẹ̀ àti bá a ti ṣe lè dènà sáwọn ohun kọ̀ọ̀kan tá ò fẹ́ kó ṣẹlẹ̀ lákòókò ìbò gómìnà láwọn ìpínlẹ̀ 3 wọ̀nyí: ìpínlẹ̀ Imo, ìpínlẹ̀ Kogi àti Bayelsa, nígbà táwọn aráàlú ìpínlẹ̀ tá a dárúkọ wọn yìí máa jáde síta láti dìbò yan ẹni tí wọ́n fẹ́ nípò gómìnà nípínlẹ̀ wọn. Wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣèpolongo ìbò báyìí tí wọ́n á sì mú gbogbo rẹ̀ wá sópin lọ́jọ́ 9 oṣù kọkànlá ọdún 2023 yìí gẹ́gẹ́ bí ohun tófin ilẹ̀ wa sọ. Ohun tá à ń sọ ni pé ó ti ń fojú hàn kedere báyìí pé àwọn kọ̀ọ̀kan ti ń gbèrò láti da àwọn ètò náà rú. Ìdí rèé tá a fi ń ké sáwọn aláṣẹ ẹ̀ka iléeṣẹ́ elétò ààbò gbogbo tí wọ́n wà lórílẹ̀‐èdè wa pé kí wọ́n bá wa fọwọ́ líle àti ọwọ́ òfin mú ẹni yòówù tó bá fẹ́ da àwọn ètò náà rú lákòókò ìbò ọ̀hún. Kì í ṣe ohun tó dáa rárá bí wọ́n ti ṣe ń kojú àwọn òṣìṣẹ́ wa láwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè yìí tí wọ́n sì ń kíná bọ àwọn ohun èlò wa gbogbo. Ọpẹ́lọpẹ́ pé àwọn elétò ààbò orílẹ̀‐èdè yìí kò gba gbẹ̀rẹ̀ rárá ni ìbò tọdún yìí ìbá má ti wáyé pẹ̀lú bí wọ́n ti ṣe ń kojú àjọ INEC nígbà gbogbo tí wọ́n sì ń kíná bọ àwọn ilé ìkẹ́rùsí wa káàkiri orílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.